Africa Content TV. Mo wá kí Sheikh wa Mufti. Èyí kò máa jẹ́ ti ọ̀tẹ́. Mo kí yín púpọ̀. Ọlọ́run tó wà ní náà níbo tún ní jẹ̀bẹ́. Ìdọ́jú náà tún wá. Allahu Akbar. إلهي مقر العلم Makaru Majidi. إلهي مقر المجد أرض الولاية Ìlọrin dandan ni máa ń gbé. Ó ní máa ń dé. Ìlọrin dandan ni yáà ní gbé. Ìyá yìí gbé. إلهي مقر الفضل أرض الولاية Alhamdulillah. منهل فقه Bẹ́sẹ̀ bá dàrú, Ìlọrin ni wọ́n ti tó. فانفتى منه يشرب Mo kí bàbá Mufti. Mo kí ẹ̀dẹ̀ ọkọ̀jú sinmi àbẹ́ ẹ̀dẹ̀ àmà ìgbàtara wa. Báwo bá gbàtara wa ẹ̀ sàgbàkọ̀lẹ̀ tí ò kéwù. Gbogbo ẹni tí ò bá ti mọ̀ nǹkan lè áhùn ní ìgbà ọ̀dà. Kí sì ni ó jẹ́ àgbàtara bàbá lọ́kùnrin pé ìkànnì kó ní sùúrù kó dàpọ̀ torí ọlọ́run. ويحب الناري وهي باردة عالم Ìdíṣẹ́ Mùhàmmadi. إليها الهدى والعلم والفضل ينسب Òfin gangan ló jọ̀kọ́ òfin. Èmi mo sọ ní òfin. Bẹ́ẹ̀ bá ní òfin gangan lẹ́sẹ̀. Sínú àwọn akókè tó Nàìjíríà. وهي باردة عالم Sábà tí ò já gbàtara wa, mò ń bá àdúrà dìbò. Òòrè ẹ̀mọ́jà àtàmà bí òòrè lágbájá kó jẹ́ tèmi kí tèmi ó jẹ́ tiẹ̀. Wọ́n kù ní àtọ̀rọ̀ ayípọ̀ kù dáadáa. Area of specialization wa ká fara mọ́. Afaramá. Ta ló lọ́rọ̀ lágbájá ní wọ́n sọ́nà? Ta ni akọ̀yà láàrin wọn tó lè bá akọ̀yà? Àyàn. Wọ́n lọ síwájú. Òde táwọn ọ̀tá ló ní ìfù tí ó dáàbò bá bá àlẹ́ jẹ́ àti ó sáré jájọ láàrin. Bẹ́ẹ̀ lọ́tọ̀ ọ̀rọ̀ yóò tẹ̀lé olólùdé. Bó ṣe yẹ kó máa rí nù. Nǹkan àdàkọ̀ tó di wàhálà rẹ̀. Omi ká ti yẹ kí ìyẹn o. Bàbá ẹran mi lọ kékeré tó ní. Mo bá ní ọjọ́ pàdé àwọn afá wèrè. Ojú wọn bá ní kókókó. Ní a bá kówó tẹ ní kò lẹ̀. Ó dábà. Kálíbà ṣe lọ́tọ̀ọ̀tọ̀. Ọdún mi àbáyé. Wọ́n pa ojú wọn lọ. Bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wà á gbé ní náà yàrá. Wọ́n pa ojú wọn lọ. Wọ́n ní sọ tèmi lọ́tọ̀. Àwọn ọmọ ẹgbẹ́ sàṣẹ fá wákàtí márùn-ún àti ọ̀rọ̀ tí kàn mí. Wọ́n á bàbá ẹ̀ẹ́dẹ́gbẹ́ kẹ́kẹ́ bàbá yìí wọ́n fẹ́ sọ fún 2 million. Ẹ̀ẹ́dẹ́gbẹ́ wá ẹ̀ẹ́dẹ́gbẹ́ bíbí ẹ̀ẹ́dẹ́gbẹ́ fún mi ní mọ́ta. Àwọn aláàlẹ́ ti pọ̀. Ṣé bàbá àdàpọ̀? Ṣé wàá kọ́ owó lọ ni? Ìyá ẹ̀jọ̀ ẹ̀jọ̀ gbogbo tí jẹ́ pàdé ìyọ̀n ló parí sí. Ǹjẹ́ ìgbàsọ̀ àbẹ́pàá ọ̀gá fẹ́ parí sálámù? Àbọ̀sọ̀rọ̀ kan wá fẹ́ tí ọba àwọn ẹgbẹ́ àgbà ẹ̀ka àyàdí àgbà. إلهي مقر العلم Wọ́n fẹ́ kí bàbá. Bàbá. Ọlọ́run tó ti kú olùkọ́ sọ ní kí nígbà tí ti fi ìdúgbò ọ̀fẹ́ wọ̀ yọ tó rẹ̀ wọ̀. Nínú ìmọ̀lẹ́ wa kó lórí dáná tó ní ọ̀rọ̀ rẹ̀. Bàbá níbí ìlú wa ti rí. Bẹ́ẹ̀ bá bá pẹ̀lú wèrè, kò ní tí ìwọ̀ lọ retí ó ti mọ ìlú